Ogun abẹ́lé orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. Nígbà tí ojú ogun le gan-an, àwọn òyìnbó Ojukwu sá kúrò lójú ìjà. Wọ́n fi àwọn ọmọ Biafra sílẹ̀ pé kí wọ́n máa rán nǹkan wọn. Níbi tí àwọn ọmọ Ojukwu ti ń sáré sọ́tún, tí wọ́n ń sáré sósì, tí wọ́n ṣà ń wá gbogbo ọ̀nà láti dí àwọn ọmọ ogun Nàìjíríà tí Muritala Muhammad ń ṣáájú wọn bọ̀ lọ́wọ́. Wọn kò mọ̀gbà tí àwọn ọmọ ogun Nàìjíríà náà wọ ìlú Mpologu. Wọ́n wọ ìlú náà tí kò sí ẹnìkan níbìkan tí yóò dá wọn dúró. Àwọn ọmọ ogun Biafra tó wà níbẹ̀ kò tí ì rí ẹsẹ̀ fi múlẹ̀, nítorí bẹ́ẹ̀ ni wọn kò ṣe lè kojú wọn. Báyìí ni àwọn ọmọ ogun náà tún ara wọn dá sí méjì, wọ́n sì ń bá ọ̀nà méjì lọ láàrin ìlú náà. Àwọn kan bá Adani, àwọn kan bá Upata. Àwọn ìlú méjèèjì ṣáà wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Àwọn ọmọ ogun Nàìjíríà náà sì ń lọ tìjàtìjà bí àfọ́kù ìgò. Òkè kò gbọ́dọ̀ dúró, bẹ́ẹ̀ ni igbó pàápàá kò gbọ́dọ̀ dúró. Nígbà náà ni àwọn ọmọ ogun Biafra sáré sa ara wọn jọ. Àwọn ọmọ ogun 53 Brigade tí wọ́n jẹ́ ti Biafra yìí sì dé hámọ́ra. Àwọn náà ń lérí pé ajá kan ò ní wọlé tó ẹkùn kó má fi ẹ̀jẹ̀ wẹ. Ṣé bí orí ilẹ̀ bàbá àwọn ni wọ́n ti wá bá àwọn? Òní wọ́n bá pàdé àwọn ọmọ ogun Nàìjíríà yìí ní Ufuru. Ó ní òkò ńlá ń bá bẹ̀rẹ̀ sí tẹnu ìbọn jò, nítorí ní ìlú náà làwọn méjèèjì ti kọ́kọ́ kojú ara wọn. Lóòótọ́ làwọn ọmọ ogun Biafra yìí múra ìjà tí wọ́n sì ń lérí, ṣùgbọ́n ohun táwọn ọmọ Nàìjíríà ń kó bọ̀ láti Àsàbà kò ṣeé kọlù. Ìyẹn ló ṣe jẹ́ pé bí wọ́n ṣe ń fojú yìnbọn náà ni wọ́n ń fẹ̀yìn yìnbọn. Ṣé àwọn ti pinnu pé kò sẹ́nìkan tí yóò dí àwọn lọ́wọ́, àwọn gbọ́dọ̀ gba Ònìṣà lọ́wọ́ Ojukwu. Láti òwúrọ̀ kùtùkùtù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ja ìjà náà, títí tí ilẹ̀ fi ṣú báyìí ni iná ń dáhùn láàrin ìgbẹ́ tí àwọn méjèèjì sì kojú ara wọn pẹ̀lú ìbọn. Ṣùgbọ́n kì í ṣe ìbọn nìkan làwọn ọmọ ogun Nàìjíríà ń lò ní tiwọn. Machine gun ńláńlá wà níwájú wọn tó ń rọ̀jò ìbọn. Nígbà náà làwọn ọmọ ogun ilẹ̀ Ìgbò yìí náà rí i pé kì í ṣe nǹkan kékeré ni Muritala kó wá bá àwọn lójú ogun, àti pé kò sí bí àwọn ṣe lè bá a figagbága. Ó ní gbogbo àwọn ọmọ ogun náà bá rìn sẹ́yìn, wọ́n túká, wọ́n sá fáwọn ọmọ Nàìjíríà. Wọ́n ní kí àwọn lọ pàdé wọn ní abúlé Upata. Wọ́n ní kí àwọn tètè sáré lọ sọ́hùn kó tó di pé àwọn ọmọ ogun Nàìjíríà yìí dé, kí àwọn sì lé wọn padà níbẹ̀. Àwọn ò gbọ́dọ̀ jẹ́ kí wọ́n kọjá ibẹ̀ yẹn, wọn ò gbọ́dọ̀ ju ibẹ̀ lọ. Nígbà táwọn ọmọ ogun Nàìjíríà yóò fi dé Upata lóòótọ́, àwọn ọmọ ogun Biafra yìí ti tún sa ara wọn jọ, wọ́n sì pọ̀ ju ti àkọ́kọ́ lọ. Wọ́n wá ń dúró dè wọ́n, wọ́n ní ibùba níbẹ̀ ni wọn yóò ti bá àwọn. Bẹ́ẹ̀ ìrìn àjò àwọn ọmọ ogun ti Nàìjíríà yìí kò yá kánkán mọ́, nítorí ọkọ̀ ìjagun ńláńlá àti àwọn ọkọ̀ àyìnbọn tí wọ́n ń kó bọ̀ ní wọn ò lè rìn geere nítorí kòtò ńláńlá tí àwọn ọmọ ogun Ojukwu ti gbẹ́ sí gbogbo àwọn ojú ọ̀nà náà yíkáyíká. Bí wọ́n ti ń lọ ni kòtò ń dí wọn lọ́wọ́. Bí wọ́n ti ń lọ ni àwọn sọ́jà pàápàá ń já sínú ọ̀gbun. Ìrìn náà kò sì yá rárá. Ṣùgbọ́n láìpẹ́ náà wọ́n yọ sí abúlé ọ̀hún, ìyẹn abúlé Upata. Bí wọ́n ti débẹ̀ làwọn sọ́jà Biafra tó ti ń dúró dè wọ́n kí wọn káàbọ̀ pẹ̀lú ìbọn àti bọ́ǹbù. Èéfín ìbọn sì tún bo ojú ọ̀run dárudáru. Ìbọn ń ró, àgbá pàápàá ń ró, bẹ́ẹ̀ ni òkú àwọn sọ́jà tí kò bá lẹ́mìí ń pọ̀ sí i lójú ogun. Fún odidi ọjọ́ mẹ́ta láì sinmi rárá, iná ń dáhùn ní tọ̀tún tòsì ni o. Ìjà náà sì pọ̀ nítorí àwọn ọmọ Ìgbò múra láti fi ẹ̀mí wọn dí i pé kò sí ohun tí yóò ṣẹlẹ̀, àwọn ọmọ ogun Nàìjíríà yìí kò ní gba Ònìṣà lọ́wọ́ àwọn. Ohun tó fà á nìyẹn tó ṣe pé bí àwọn ọmọ ogun Biafra yìí ti ń kú tó, bẹ́ẹ̀ náà ni wọ́n ń fi àwọn míì rọ́pò wọn. Ṣùgbọ́n nígbà tí yóò fi di ọjọ́ kẹta lóòótọ́, ó ti ń rẹ àwọn kan ju àwọn kan lọ. Lóòótọ́ ni àwọn ọmọ ogun Biafra yìí ti rí mọ́tò ìjagun ńlá kan tó jẹ́ tàwọn ọmọ Nàìjíríà tì sínú kòtò, ṣùgbọ́n wọn kò lè débi mọ́tò náà, wọn kò tiẹ̀ lè súnmọ́ rárá nítorí iná burúkú tó ń ṣẹ́yọ láti ara ẹ̀. Gbogbo ara ni mọ́tò ìjagun náà fi ń yìnbọn. Bí sọ́jà mẹ́wàá bá sì kọjá nítòsí ẹ̀, wọn yóò kàn kú ikú òjijì lásán ni. Bẹ́ẹ̀ ọta ìbọn àwọn ọmọ Biafra ti ń fẹ̀yìn janlẹ̀. Ọta kò pọ̀ lọ́wọ́ tiwọn bíi tàwọn ọmọ Nàìjíríà mọ́. Àwọn ìbọn wọn míì sì ti bàjẹ́. Bẹ́ẹ̀ làwọn ọmọ ogun míì ti bógun lọ. Nígbà náà lọ̀rọ̀ kọjá àfaradà. Àwọn ọmọ ogun Ojukwu tó fẹ̀yìn fà. Wọ́n fi Upata sílẹ̀ fún wọn. Wọ́n ní
àwọn yóò tún lọ dúró dè wọ́n níwájú ni. Bí àwọn ọmọ Ojukwu wọ̀nyí ti ń lọ, gbogbo bíríìjì tó bá wà lójú ọ̀nà ni wọ́n ń bàjẹ́. Bí wọ́n bá ti kan bíríìjì kan, bẹ́ẹ̀ ni wọn yóò tì í wó tí wọn yóò sì bàjẹ́ pátápátá. Wọn yóò kàn ju bọ́ǹbù sí yẹ̀yẹ́ ni. Ìyẹn nígbà tí wọ́n bá ti kọjá sódì kejì tán, wọ́n ti mọ̀ pé ìṣòro yóò wà fún ẹni tó bá fẹ́ kọjá níbi bíríìjì ọ̀hún. Kò sì ní rọrùn fún àwọn ọmọ ogun Nàìjíríà láti tètè wá bá àwọn níbi tí àwọn ti tún lọ dúró dè wọ́n. Kí wọ́n tó dé, àwọn yóò ti tún gbáradì dáadáa. Ohun tí wọ́n ṣe ń já bíríìjì náà nìyẹn. Ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà náà ti múra eléyìí dání. Àwọn mọ́tò ńláńlá míì wà lẹ́yìn wọn tó jẹ́ pé irinṣẹ́ ló kó, irinṣẹ́ tí wọ́n fi ń ṣe bíríìjì tàbí tí wọ́n fi ń la títì ní pàjáwìrì. Ìyẹn wà nínú àwọn ohun tí wọ́n fi ń jagun. Àní wọ́n ti múra sẹ́ẹ̀. Wọ́n ní àwọn gbọ́dọ̀ gba Ònìṣà lọ́wọ́ Ojukwu. Ṣùgbọ́n kí àwọn ọmọ ogun Nàìjíríà yìí tó ṣe bíríìjì tí wọn yóò sì wọ́ omi kọjá sódì kejì, àwọn ọmọ ogun Biafra ti tún ṣa ara wọn jọ. Wọ́n ní kí àwọn kan lọ gbọ̀nù ẹ̀yìn kí wọ́n tún bá Upata wọlé padà. Àwọn yóò sì kọlu àwọn èèyàn náà láti ẹ̀yìn. Bí àwọn bá sì ń kọlù wọ́n lẹ́yìn, àwọn àkànṣe ọmọ ogun kan ti wà tí Ojukwu fúnra ẹ̀ kó jọ tí wọ́n sì ní irinṣẹ́ ìjà gidi lọ́wọ́. Àwọn ni wọn yóò kojú àwọn ọ̀tá náà níwájú. Bẹ́ẹ̀ ni ogun yóò máa jà wọ́n níwájú tí ogun yóò máa jà wọ́n lẹ́yìn. Nígbà tí wọn kò bá sì rí bí gbà, wọn yóò fẹsẹ̀ fẹ́. Bí wọ́n bá sì ti ń sá lọ làwọn yóò máa tẹ̀lé wọn. Àwọn yóò sì lé wọn títí. Àwọn ò ní padà lẹ́yìn wọn àfìgbà tí wọ́n bá pa wọ́n tán. Àwọn ọmọ ogun Ojukwu ti múra bẹ́ẹ̀. Wọ́n ní àwọn ti múra ikú fáwọn ọmọ Nàìjíríà lójú ogun. Lójijì ní kinní ọ̀hún bẹ̀rẹ̀ fáwọn ọmọ ogun Nàìjíríà lóòótọ́. Ṣé wọ́n ti rò pé àwọn ń lé àwọn ọmọ ogun Biafra lọ ni? Wọn kò mọ̀ pé wọ́n ti tún lọ gba ẹ̀yìn yọ sí àwọn bẹ́ẹ̀ lódì kejì. Àfi lójijì bí wọ́n ṣe gbúròó ìbọn. Kí wọ́n sì tó sáré gbáradì, àwọn ọmọ ogun náà ti kàn wọ́n lára. Níbi tí wọ́n ti ní kí àwọn dojúkọ àwọn tó gba ẹ̀yìn yọ sí wọn yìí, bẹ́ẹ̀ ni wọ́n tún gbúròó ogun níwájú tí iná míì sì tún bá iwájú wọn ṣẹ́yọ. Umulọ́pà lélẹ́yìí ti ṣẹlẹ̀. Àwọn ọmọ ogun Ojukwu yìí sì dá àwọn ọmọ ogun Nàìjíríà sí ríboríbo. Wọ́n kó gìrìgìrì bá wọn. Nígbà tó sì jẹ́ òjijì ni wọ́n kọlù wọ́n, wọ́n pa púpọ̀ nínú wọn. Fún odidi ọjọ́ méjì gbáko ni ìjà náà fi ń lọ. Àwọn ọmọ ogun Ojukwu sì ti rò pé ìpinnu àwọn yóò ṣẹ. Ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nítorí kò pẹ́ tí àwọn ọmọ ogun Nàìjíríà yìí fi bẹ̀rẹ̀ sí gba agbára wọn padà lákọ̀tun. Ohun tí wọ́n ṣe ni pé wọ́n kọjú àwọn ọkọ̀ ìjagun kan sí ẹ̀yìn tí àwọn yẹn sì ń dá yìnbọn lọ láì jẹ́ pé ẹnìkankan sún mọ́ wọn. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ojukwu kò tó bẹ́ẹ̀ láti rìn ní gbèrègbèrè ibi tí iná ti ń dáhùn láti inú àwọn mọ́tò ogun náà. Bẹ́ẹ̀ náà ni wọ́n kọjú àwọn ọkọ̀ ayìnbọn tó kù síwájú. Nígbà náà ni àwọn ọmọ ogun Nàìjíríà pàápàá pín ara wọn sí méjì. Àwọn kan ń jagun lọ lẹ́yìn, àwọn kan sì ń jagun lọ níwájú. Òun ni kinní náà bá dàrú mọ́ àwọn ọmọ ogun Biafra lọ́wọ́ pátá. Ìgbà tí kinní náà ti dàrú báyìí, àwọn ọmọ ogun Biafra náà kò tún rántí sọ fún ara wọn mọ́ pé wàhálà wà. Ẹyẹ ò lè sọ fún ẹyẹ pé òkú ń bọ̀. Kálukú ṣa ara wọn jọ. Wọ́n tún bẹ̀rẹ̀ sí sáré lọ. Wọ́n ń sá padà sí apá ibi tí wọ́n ti wá. Níbẹ̀ ni àwọn ọ̀gá wọn ti tún fi iṣẹ́ rán wọn pé kí wọ́n nìṣó níwájú, kí wọ́n máa lọ sí ìlú kan tí wọ́n ń pè ní Olo. Kí wọ́n lọ dúró de àwọn ọmọ ogun Nàìjíríà níbẹ̀ nítorí ibẹ̀ ni wọn yóò gbà wọ Ònìṣà. Bí àwọn bá sì ti lè mú wọn níbẹ̀, kò ní sí wàhálà kankan mọ́. Ìyẹn ni gbogbo àwọn ọmọ ogun Biafra ṣe rọ́ lọ sí Olo. Ṣé wọ́n ti mọ̀ pé ibẹ̀ ni àwọn ọmọ ogun Nàìjíríà ń bọ̀ lóòótọ́? Ṣùgbọ́n ọwọ́ tí àwọn ọmọ ogun Nàìjíríà bá yọ sílùú náà lásìkò yìí, ọwọ́ ọ̀tọ̀ pátágbà ni o. Ìdí ni pé ní déédéé aago 5 ààbọ̀ òwúrọ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí dá iná ìbọn fún gbogbo àwọn tó bá wà nítòsí ibẹ̀. Wọ́n dá iná ìbọn náà bolẹ̀ tí kìí ṣe kékeré. Wọ́n sì ń yìnbọn náà láì dákẹ́ títí aago 2 ọ̀sán. Àwọn ọmọ ogun Biafra pàápàá ń sọ pé àwọn ò mà rí irú eléyìí rí. Nítorí ìbọn àti ọta mélòó ló wà lọ́wọ́ tiwọn tí àwọn lè fi dá irú àṣà bẹ́ẹ̀. Àwọn ọmọ ogun Nàìjíríà nìkan ni wọ́n lè ṣe é. Ìyẹn náà ni wọ́n sì ṣe fàgbà hàn wọ́n bẹ́ẹ̀ lójú ogun. Àṣà kì í balẹ̀ kó má gbé nǹkan kan. Lọ́jọ́ tá a wí yìí, bí àwọn ọmọ ogun Nàìjíríà ti ń dáná ìbọn bolẹ̀ ni àwọn ọmọ ogun Biafra ń bá kinní náà lọ lọ́pọ̀ yanturu. Àwọn tí wọn kò sì kú lójijì ń sá lọ. Àfi àwọn aṣáájú wọn àti àwọn díẹ̀ nínú wọn tí wọ́n lè dúró. Àwọn ọmọ ogun STF tí Ojukwu kó jọ, níṣẹ́ làwọn wá ibì kan fara ṣoko sí bí ìbọn náà ti ń dáhùn lákọlákọ. Nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà náà yìnbọn títí,
wọ́n rò pé gbogbo àwọn ọmọ ogun Biafra yìí ni wọ́n ti sá lọ tán ni wọ́n bá jáde. Ó sì yà wọ́n lẹ́nu pé àwọn kan ṣì wà nínú àwọn ọmọ Ojukwu yìí tí wọ́n dúró. Wọ́n bá tún jọ bẹ̀rẹ̀ ìjà náà. Nígbà náà ni wọ́n ń kó àwọn ọmọ ogun míì wá bá wọn níbẹ̀. Ìyẹn àwọn ọmọ ogun Biafra làwọn yẹn náà bá tún kún àwọn ẹlẹgbẹ́ wọn lọ́wọ́. Ìjà náà sì gbóná débi pé fún odidi ọjọ́ 7 kò sẹ́nìkan tó lè dúró jẹun. Àwọn ọmọ ogun Biafra náà dá jìnnìjìnnì bólẹ̀, ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà pàápàá jẹ́wọ́ ọmọ ọkọ fún wọn. Àwọn sọ́jà tó gbọ̀nà Olo kọjá ló lè ròyìn ogun abẹ́lé yìí níbi tí iná ti ń dáhùn láìsinmi fún odidi ọjọ́ 7. Kíní kan ló mú ìjà náà rọlẹ̀ díẹ̀. Ìyẹn ni nígbà tí àwọn òyìnbó tí wọ́n ń bá àwọn ọmọ ogun Biafra yìí jagun fẹsẹ̀fẹ. Níbi tí iná ti ń dáhùn lójú ogun tí èéfín kò jẹ́ kí ẹnìkan rí ẹnìkejì tí iná sì ń ṣẹ́ yẹ̀rìyẹ̀rì bíi kà sí nǹkan. Olórí àwọn ogun òyìnbó, ìyẹn àwọn òyìnbó ajagunta tó ń ran Ojukwu lọ́wọ́ yìí, Captain Lerosi, farakóná lójú ogun. Ọlọ́run sì yọ pé ibi ìtàn ni kinní ọ̀hún ti mú. Ìtàn ẹnìkan ló fàya, gbogbo ara ẹ̀ tó kù ló pé. Bó bá ṣe pé níbi ìtòsí ọrùn ní kinní náà ti bà á ni, kò sí bí yóò ti ṣe é, yóò ti wà lọ́rùn káwọn ará ẹ̀ tó kù tó mọ̀ pé ọ̀gá àwọn ajagunta náà ti bá ogun Biafra lọ. Kíá làwọn ará ẹ̀ ti gbé dìgbàdìgbà tí wọ́n gbé e sí ẹ̀gbẹ́ ibi tí iná ìbọn kò lè dé. Wọ́n sì ń wá gbogbo ọ̀nà láti gbé e kúrò lójú ogun kí nǹkan míì má bàa ṣẹlẹ̀ sí níbi tí wọ́n gbé e sí. Ṣùgbọ́n ọkùnrin náà lóun ò dúró mọ́ o. Ó ní òun ò jagun mọ́ àfi tí òun bá fojú kan Ojukwu. Ó ní òun lọ bá Ojukwu ní Umuahia. Ọ̀rọ̀ tí àwọn bá sì jọ sọ àti bí òun bá ṣe tètè gbádùn sí ni yóò jẹ́ kí òun mọ̀ bóyá òun yóò padà wá sí ojú ogun tàbí òun kò ní wá mọ́. Bẹ́ẹ̀ ni wọ́n gbé dìgbàdìgbà sínú mọ́tò. Bẹ́ẹ̀ làwọn tó kù náà tẹ̀lé. Ìyẹn àwọn òyìnbó tó kù ní o. Àwọn òyìnbó ajagunta tí Ojukwu ń lò. Àwọn náà ní àwọn ò lè dúró mọ́. Wọ́n láwọn ń tẹ̀lé ọ̀gá àwọn lọ. Báyìí ni àwọn òyìnbó sá lọ nígbà tí ojú ogun le ní ìlú Olo. Wọ́n sì fi àwọn ọmọ Biafra sílẹ̀ kí wọ́n máa rán nǹkan wọn fúnra wọn. Ìjà náà sì túbọ̀ ń le sí i. A tún máa tẹ̀síwájú láìpẹ́ rárá. Ọláyíwọlá Alága ló ń tú pẹrẹpẹrẹ àti àkọsílẹ̀ ogun abẹ́lé yìí fún Bùdó Àgbáyé fún àṣà àti ṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú dédé àkókò yìí o.